mo kí wa pé àkójúmọ́ níbikíbi tẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 níbi tí a ti ń mú ròyìn wá fún wa lórí bó ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Orúkọ oníròyìn ni Àyànfẹ́ Elédùmarè. Etí tẹ́ fi ń gbọ́ wa, etí náà ò ní di. Ojú tẹ́ fi ń wò wá náà, ojú náà ò ní fọ́. Ẹ gbọ́ kókó inú ìròyìn náà ṣáájú. Ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì mìíràn tún ti ṣe ìjàmbá fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ìpínlẹ̀ Èkó. Ikú òjijì ti jákùn ẹ̀mí akẹ́kọ̀ọ́ méjì kan ní ìpínlẹ̀ Ẹdó. Bàbá àti ọmọ kan rèé tí wọ́n gún abilékọ ọlọ́mọ mẹ́rin kan pa ní ìpínlẹ̀ Ẹdó bákan náà. Ìjà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ti gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ọ̀pọ̀ dúkìá sì ṣòfò dànù nílùú Ìlọrin tí ń ṣe olú-ìlú ìpínlẹ̀ Kwara. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì mìíràn tún ti ṣe ìjàmbá fún ènìyàn mẹ́sàn-án míì ní ìpínlẹ̀ Èkó ní àdúgbò Aláyàbíàgbà ní agbègbè Ajégúnlẹ̀ tí ń ṣe ìpínlẹ̀ Èkó olú-ìlú tí ń ṣe ìpínlẹ̀ Èkó. Ó ní ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì míì ni ó tún ti wáyé pẹ̀lú bó ṣe já sí pé adarí àjọ òṣìṣẹ́ panápaná ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó èèyàn Margaret Adéṣeyẹ ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ìbúgbàmù ọ̀hún ni ó dún tí a sì pe àwọn èèyàn ní àná òde òní tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun ọgbọ̀n ọjọ́ oṣù kẹrin ọdún tí à ń lò lọ́wọ́ yìí. Ó ní bí àwọn ṣe sáré débẹ̀ ó ní àwọn rí wípé ọkọ̀ tó gbé afẹ́fẹ́ gáàsì ọ̀hún ó ní ó sapá kan jà mọ́ tí ó ti lu tí afẹ́fẹ́ gáàsì náà sì fi rí ààyè fẹ́ jáde síta tí ó fi di pé ọkọ̀ náà ó gbiná jẹ. Àsìkò tí ọkọ̀ yìí gbiná jẹ ó ní wọ́n sọ wípé ó ṣe àkóbá àti àkóràn fún ilé ìtajà mẹ́fà kan èyí tí wọ́n ti pa tí wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ ọjà sí inú rẹ̀. Lásìkò náà ni wọ́n ní ìjàmbá ọkọ̀ náà ìjàmbá ìbúgbàmù gáàsì ọ̀hún ó tún ṣe bẹ́ẹ̀ tí ó sì ràn mọ́ ọkọ̀ kẹ̀kẹ́ márúwá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì ṣe ìpalára fún ọ̀pọ̀ ọmọdé àti aláboyún kan èyí tí wọ́n sọ wípé àwọn ti gbé gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ara pa látàrí ìjàmbá ọkọ̀ ọ̀hún látàrí ìjàmbá ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì ọ̀hún lọ sí ilé ìwòsàn Ajérọ̀mí hospital pẹ̀lú bó ṣe já sí wípé ní àti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí ó ní ìròyìn ti ń kàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wípé ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì ó ní ó ti ń ṣọṣẹ́ bẹ́ẹ̀ bá gbàgbé àmú ìròyìn kan wá níbi ọjọ́ mélòó kan báyìí wípé ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì náà ó ní ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Kogi ìmíì ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn èyí tó fà á tí ìbẹ̀rùbojo sì ti wọ ọkàn gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kí ni ó ń ṣokùnfà ìbúgbàmù ọ̀hún tí ń wá ní lemọ́lemọ́ àbí àwọn agbésùmọ̀mí kan ó ní wọ́n farapamọ́ sábẹ́ ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì èyí tí ń wáyé ní lemọ́lemọ́ báyìí. Ó ní orin tí gbogbo àwọn ènìyàn ń kọ wàyí. Margaret Adéṣeyẹ tó jẹ́ adarí àjọ òṣìṣẹ́ panápaná ó ti wá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí á ya ikọ̀ ojú ní alákànfin sọrí ká sì máa rin àrìn fura èyí tí ejò ń rìn lórí bí ìbúgbàmù bó ṣe ń wáyé ní lemọ́lemọ́ ká jìnnà sí gbogbo tó lè ṣokùnfà ìjàmbá iná. Ikú òjijì ti jákùn ẹ̀mí akẹ́kọ̀ọ́ méjì kan ní ìpínlẹ̀ Ẹdó. Àwọn akẹ́kọ̀ọ́ méjì tí wọ́n jẹ́ ọmọ iléèwé gíga Ambrose Ali University AAU ní ìròyìn fi léde wípé ní ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ tí ń ṣe ọgbọ̀n ọjọ́ oṣù kẹrin ní ìròyìn náà ní ó kan àwọn lára pẹ̀lú bó ṣe já sí wípé wọ́n pa akẹ́kọ̀ọ́ kan ní agbègbè Ekoma tó jẹ́ ara àwọn olóyè iléèwé náà SUG èyí tán sọ wípé a kò tí ì rí orúkọ rẹ̀ lásìkò tí a fi ń kó ìròyìn yìí jọ lọ́wọ́ ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ ọ̀hún ni ó jẹ́ akẹ́kọ̀ọ́ tó wà ní ẹ̀ka ti ẹ̀kọ́ ètò ọ̀gbìn Faculty of Agriculture ní iléèwé náà tí wọ́n ti sọ wípé èdè àìyedè ni ó wáyé láàrin wọn àti àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn èyí tí ó fa ìṣekúpa tí wọ́n fi pa akẹ́kọ̀ọ́ náà ní ìpakúpa bí ṣáájú àkókò tí wọ́n fi pa akẹ́kọ̀ọ́ yìí ó ní wọ́n sọ wípé ìròyìn kan jáde tẹ́lẹ̀ pẹ̀lú bí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn bí wọ́n tún ṣe ìkọlù tí wọ́n sì ṣekú pa akẹ́kọ̀ọ́ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Eddie látàrí pé wọ́n ní ó fi
látàrí pé wọ́n ní ó ṣe owó ayédèrú sí àwọn èèyàn tó ra ọjà lọ́yìn ọwọ́ wọn, èyàn fake transfer, ṣùgbọ́n tán ni wọ́n lu arákùnrin yìí ní ìlùkulù títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Lẹ́yìn tí wọ́n pa tán ni wọ́n mọ̀ wípé irọ́ lásán ni wọ́n pa mọ́ arákùnrin ọ̀hún, pé kò wu irú ìwà èyí tí wọ́n ka ẹ̀sùn náà sí lẹ́sẹ̀. Gbogbo akitiyan wà láti bá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ní gbólóhùn lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní ó já sí pàbó pẹ̀lú bó ti já sí pé kò gbé ẹ̀rọ ìpè rẹ̀, bákan náà ni kò fi ìdáhùn sí àtẹ̀jíṣẹ́ èyí tí a fi ránṣẹ́ sí i. Bàbá àti ọmọ gún abilékọ ọlọ́mọ mẹ́rin kan pa ní ìpínlẹ̀ Edo yìí ní agbègbè Ọ̀págbà ìjọba ìbílẹ̀ Nwodo ní ìpínlẹ̀ Edo. Ó ní ìṣẹ̀lẹ̀ burúkú yìí ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí bàbá àti ọmọ bí wọ́n ṣe ikú pa arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Nata Igbinovia. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo Chidi Nwabuzo ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé arákùnrin tí orúkọ rẹ̀ jẹ́ Philip Ayọ̀ ó ní ó ṣe ikú pa Nata yìí látàrí pé arákùnrin ọ̀hún àti ọmọ rẹ̀ pẹ̀lú mọ̀lẹ́bí olóògbé Nata ó ní wọ́n jọ ní èdè àìyedè èyí tó lágbára púpọ̀, tí wọ́n sì ní olóògbé ọ̀hún ó bọ́ sí àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta láti la ìjà kó pẹ̀tù sí aáwọ̀ tí ń bẹ láàrin wọn. Èyí tán sọ wípé ó fa ìbínú fún Philip Ayọ̀ tó sì wọlé lọ láti lọ mú ọ̀bẹ tí ó fi gún arábìnrin ọ̀hún ní gẹ̀ǹgẹ̀ àyà. Ìgbà tó gún ní àyà tán báyìí tí arábìnrin náà tó wó lulẹ̀ bí, òun náà ni a tún ní ọmọ olóògbé ọmọ ọ̀daràn ọ̀hún Philip Ayọ̀ ó wọnú ilé lọ mú àáké jáde tó sì bẹ̀rẹ̀ sí ní fi sá arábìnrin Nata yìí ní ìsákúsá títí tí ẹ̀mí fi bọ́ ní ara rẹ̀. Ọmọ olóògbé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Patient òun ni ó mú ẹjọ́ náà lọ sí àgọ́ àwọn ọlọ́pàá, tí wọ́n sì ní àwọn ti fi páńpẹ́ òfin gbé bàbá àti ọmọ tí wọ́n jẹ́ ọ̀daràn yìí, tí wọ́n sì wà ní kóló àwọn ọlọ́pàá. Wọ́n ní lẹ́yìn tí àwọn bá ti ṣe ìwádìí àwọn fínífíní, kò sí ohun méjì tó ń dá wọn dúró ju kí àwọn takọ́sọ wọn lọ sílé ẹjọ́ níbi tí wọ́n ti lọ gba ìdájọ́ òdodo. Ìjà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ti gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ọ̀pọ̀ dúkìá sì ti ṣòfò dànù nílùú Ìlọrin tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Kwara. Ní agbègbè Ẹyẹkọrin sí Bàlá ìjọba ìbílẹ̀ Àṣà ní ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti wáyé, tí wọ́n sì ní àlàyé pé ó bẹ̀rẹ̀ láti alẹ́ ọjọ́ Ajé Monday tí ń ṣe ọjọ́ 29 oṣù kẹrin tí a lò tán yìí títí di 30 ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe àná òde yìí, pẹ̀lú bá ti ṣe ní àlàyé wípé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ó ní wọ́n ṣe ìkọlù sí ara wọn, tí wọ́n sì ń sọ wípé ìwọ jù mí èmi ò jù ọ́, èyí tó mú kí ìjà kó bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà, tí wọ́n sì ti da ọ̀pọ̀lọpọ̀ ìlú tí wọ́n ti dàrú, tí wọ́n sì ti ṣekú pa ogunlọ́gọ̀ ènìyàn tí a kò tí ì mọ iye àwọn tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ ìkọlù wọn náà tí wọ́n ti bá lọ títí di àkókò tí a fi ń kó ìròyìn jọ lọ́wọ́ báyìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Èjìrẹ́ Adétóun fún ìpínlẹ̀ Kwara ó ṣe ní àlàyé wípé lótìtọ́ àti lódodo ni àwọn ti gba ìpè tí àwọn sì ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ sí agbègbè tí wọ́n ń dàrú náà fún ètò ààbò tó péye fún dúkìá àti àwọn ẹ̀mí tó wà níbẹ̀. Kọmíṣánná fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara CP Victor Ọláìyá òun náà ṣe ní àlàyé wípé àwọn ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò káàkiri agbègbè tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà tí wọ́n ti ń ṣọṣẹ́. Ó sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọwọ́ ti tẹ 3 nínú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún, tí àwọn yóò sì fi orúkọ àwọn mẹ́ta léde fún àwọn oníròyìn láìpẹ́ yìí. Ó ṣe ní àlàyé wípé lára àwọn ènìyàn tí wọ́n ti ṣe ikú pa látàrí ìjà wọn ó ní arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Àdàmú, èyí tí wọ́n ní gbé ní agbègbè Ẹyẹkọrin lásìkò tí ìjà náà tí ó bẹ́ sílẹ̀ tí ó ń lọ lọ́wọ́. Ẹ jẹ́ gbà kámú lórí owó iná tá a yín sókè, bí bẹ́ẹ̀ kọ́ inú òkùnkùn bírímù ní gbogbo orílẹ̀-èdè yìí yóò wà fún oṣù 3 gbáko. Ẹni tó jẹ́ mínísítà fún ètò iná nílẹ̀ yìí Adébáyọ̀ Adélabú òní ó sọ èyí di mímọ̀ ní ọjọ́ Ajé Monday ọjọ́ 29 oṣù kẹrin nígbà tí ó ń bá àwọn
ọmọlẹ́gbìmọ̀ asòfin àpapọ̀ làbújá sọ̀rọ̀ ó ní owó tí àwọn nílò báyìí fún ètò iná mọ̀nàmọ́ná tí yóò fi máa lọ geere tí kò sì ní fi sí wípé nàìjíríà yóò wà ní inú òkùnkùn bírímù ó ní kí àwọn gba owó káwọn fi kún owó iná mọ̀nàmọ́ná tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ń san pẹ̀lú bó ṣe ṣe ní àlàyé wípé owó tó tó bílíọ̀nù $10 ó ní àwọn nílò báyìí láti fi ṣe ètò iná mọ̀nàmọ́ná ọ̀hún fún títí di ọdún 10 gbáko ni àwọn yóò máa ná owó náà ní ọdọọdún ìyún $10 billion láti fi ṣe àtúnṣe sí gbogbo nǹkan tó ti bàjẹ́ níbi ètò iná mọ̀nàmọ́ná ó ní bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n bá wá kọ etí ọ̀gbọ̀nyìn láti tẹ̀lé àwọn àbá tí àwọn mú wá yìí pẹ̀lú bí àwọn ṣe fi kún owó iná òní ní ṣe lágbè nínú òkùnkùn fún odidi oṣù 3 gbáko tí iná kò ní ṣẹ́jú bẹ́ẹ̀ ni kò sì ní tàn rárá káàkiri orílẹ̀-èdè nàìjíríà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àwúrọ̀ àkókò tòní ní òwúrọ̀ yìí ẹ pàdé wa láṣàlẹ̀ nígbà táàtùn máa mú ròyìn míì wá fún wa kó tó dìgbà náà orúkọ tèmi kò yí padà àyànfẹ́ Elédùmarè wa ni mo kí yín wípé a kú pọ̀pọ̀ ṣìnṣìn àyájọ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà àníbáráyé fọwọ́ tí Èdùmàrè ò ní ṣe wá níníṣẹ́ yóò ṣe wá lólówó yóò ṣe wá lọ́lọ́rọ̀ títí dàkókò tí mo padà wá orúkọ tèmi kò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ó dàbọ̀.